ọ̀bùn ríkú ọkọ tìrànmọ. Àwọn nǹkan a máa rò pé tìrànmọ yẹn ni ìyàwó ọ̀bùn. A mọ̀ pé ó tún ní abilọ́kọ yẹn. Tìrànmọ kì í ṣe èèyàn. Ní ọ̀bùn ríkú ọkọ tìrànmọ, bẹ́ẹ̀ pé ọ̀bùn ríkú lọ́kọ ní ọkọ tìrànmọ, kò rí bẹ́ẹ̀. Ọ̀bùn, obìnrin ọ̀bùn, ó rí ikú ọkọ ẹ̀ tí ọ̀ràn mọ́. Ó ní àtijọ́ tọkọ òun ti kú, òun ò tí ì wẹ̀. Nígbà tọkọ òkú ṣówẹ̀. Kò ṣe sọ́kọ́jọ́ tọkọ òun ti kú, òun ò tí ì jẹun. Ó ṣe jẹ́ ìwẹ̀ ló fi dárò ọkọ ẹ̀. Ikú ọkọ ẹ̀ kò ṣe gba oúnjẹ lọ́wọ́ ẹ̀, ó ṣe jẹ́ pé ìwẹ̀ ló gbà lọ́wọ́ ẹ̀. Ọ̀bùn ti wá rí ikú ọkọ tìrànmọ. Ó wá ti ọ̀ràn ọ̀bùn ẹ̀ yẹn mọ́ ikú ọkọ ẹ̀. It's just like finding an excuse for what you would have done normally. Exactly. Yorùbá kórìíra ọ̀bùn púpọ̀. Yorùbá ní ọ̀bùn pàṣíọ̀ṣíọ̀. Nínú oríkì ẹ̀yọ̀ gan wọ́n máa sọ pé àfinjú wọjà àrìn gbẹ̀ǹdẹ́kẹ́, ọ̀bùn wọjà pàṣíọ̀ṣíọ̀, ìran ọ̀bùn ní ìwẹ̀wò àfinjú wọlé. Ọrùn olè wọjà kó máa ó ń láti pàṣíọ̀ṣíọ̀, ó ń láti kóra torí gbogbo èèyàn ló máa sá fún. Torí pé ìyẹn ni àìkédà ẹ̀rọ ó ní ẹ má mọ̀bùn ṣáyà o. Ẹ̀dá tó torí ọmọ tó lọ mọ́bùn ṣáyà, kí lọ́bùn máa bí ò ṣe ọ̀bùn? Ọmọge adódò máa wẹ̀, múndíá tó ń kàtíkè láìwẹ̀, ọ̀bùn nìyẹn. Yorùbá dẹ̀ kórìíra ọ̀bùn. Wọ́n wá rí obìnrin ọ̀bùn, òun náà wá fẹ́ ṣáà pé kíkú ọkọ yìí dùn mí gan, jẹ́ mọ̀ pàtàkì ọjọ́ tó kọ mi kú mi tí ìwẹ̀. Òun ti ọ̀ràn àìwẹ̀ mọ́ ikú ọkọ lọ́rùn ni. Ọ̀bùn rí ikú ọkọ tìrànmọ. Lọ́jọ́ kọ̀ọ̀kan ti kú, òun ò tí ì wẹ̀. Lọ́wọ́ ẹ̀ járe kó bó ti ṣẹ́ kúrò bí. Wow.